dìde fún ìrànlọ́wọ́ ọmọ Yorùbá. Gbogbo ohun tí Ọlọ́run fàṣẹ dá níre níre. Gbogbo ohun tí Ọlọ́run fàṣẹ dá ní dáadáa. Ìjì afẹ́fẹ́, omi ni, ilẹ̀ ni, ohun tó mí ni, nǹkan tí ò mí ni. Ẹ dìde, ẹ wá ṣe àtìlẹ́yìn, ẹ wá ṣe ìrànlọ́wọ́ fún ọmọ Yorùbá. Tá bá rí ẹni tó fẹ́ gbógun ti ọmọ Yorùbá, ẹ dojú ìjà kọ kẹ́ pa wọ́n run. Ẹ dojú ìjà kọ gbogbo wọn kẹ́ pa wọ́n run. Ọlọ́run ayérayé, ẹ wá bá wa pa gbogbo ọ̀tá run. Àwa ò fẹ́ ìjà, a fẹ́ ìtẹ̀jẹ̀ sílẹ̀. Wọ́n ní kò ṣeé ṣe láìsí ìjà, láìsí ìtẹ̀jẹ̀ sílẹ̀. Ọlọ́run ìyanu, ọba tí ń jọni lójú, ọba ajídára, ọlọ́run àràre. Ẹ wá ṣàràre fáwọn ọmọ Yorùbá. A fẹ́ ogun, a fẹ́ ìjà. Ẹ wá ṣe nírọ̀rùn. Tá bá rí ẹni tó wá ṣà ń lérí, tó lòun ṣàfẹ́ dojú ìjà kọ wá ni, tó ń lérí, tó ní Fáráò lòun, tó ń lérí, tó ní Gòláyátì lòun. Jehovah bá wa pa gbogbo wọn run. Jẹ́ kán fi nǹkan ja wọn, kán fi para wọn run. Jẹ́ kán fi nǹkan ja, kán fi para wọn run. Ṣàánú fáwọn ọmọ Yorùbá. Wọ́n ní iye tí àkàrà bá kó wọnú epo ló máa ń kó jáde. Ọlọ́run ayérayé, àwọn youth wa tó máa jáde láti reclaim, gbogbo àwọn tó máa jáde, gbogbo àwọn tó máa jáde láti reclaim Yorùbá nation. Ọlọ́run ayérayé, má jẹ́ kí kankan nu wa kó sọnù, má jẹ́ kí kankan nu wa kó sọnù, má jẹ́ àdàmú, má jẹ́ àpàdánù. Ọlọ́run lórí nǹkan wa ni, ẹ̀tọ́ wa ni, ẹ̀yin lẹ ṣe fún wa, ẹ ṣàánú fún wa, ẹ ràn wá lọ́wọ́, ẹ ṣàánú fún wa, ẹ ràn wá lọ́wọ́, ẹ dìde ìrànlọ́wọ́ o ọba ayérayé, ẹ dìde ìrànlọ́wọ́ fún ọmọ Yorùbá. Ọmọ Yorùbá fẹ́ gba tó jẹ́ tiwa ni o. Ẹ ṣàánú fún wa. Ẹ má jẹ́ kó ogun ọ̀tá kó borí wa. Ẹ má jẹ́ kójú kó tì wá. Ẹ má jẹ́ arógun àbámọ̀. Ẹ má jẹ́ arógun ìdààmú. Ẹ ṣàánú fún Ọlọ́run lórí nǹkan wa ni. Ní tẹ́ ẹ ṣe fún wa ni. Ní tẹ́ ẹ fàánú fún wa ni. Ní tẹ́ ẹ fàánú ṣe fún wa ni. Ní tẹ́ ẹ fàánú jogún fún wa ni. Ẹ ṣàánú fún wa. Ẹ ṣàánú fún ẹ dìde fún ìrànlọ́wọ́ wa. Ní Ọlọ́run ayérayé, ẹ ti bá wa ṣe pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi dá ayé òun ọ̀run. Àṣẹ ọ̀rọ̀ àṣẹ tọ́lọ́run fi dá ohun gbogbo pátápátá. Ní Ọlọ́run tó ní ohun gbogbo, ọba ìkú, ọba ìrí, ọba ìyè, ọba ààyè, adàgbà má pàrọ̀pọ̀ arúgbó ọjọ́, ọba ayérayé, àìnípẹ̀kun, àìlópin, alpha omega, ọba tí ò ní ìbẹ̀rẹ̀, ọba tí ò ní òpin, ẹlẹ́rù níyìn, ọba ayérayé, ní orúkọ Ọlọ́run ayérayé, ní orúkọ Ọlọ́run ayérayé, ní orúkọ Ọlọ́run ayérayé, ọmọ Yorùbá ní ọjọ́ 18th, December 18th, 2022, ní ìjọ Sunday ni. Ìjọ Sunday, December 18, 2022, gbogbo ọmọ Yorùbá káàkiri ilẹ̀ Yorùbá, ó yẹ dìde reclamation Yorùbá. Ó yá, ẹ já lọ reclaim tó ń jẹ́ tiwa ní gbogbo orílẹ̀-èdè Yorùbá, ní Èkó, ní Ògùn, ní Ọ̀yọ́, ní Ọ̀ṣun, ní Èkìtì, ní Oǹdó, ní Kwara, ní Kogi. Ó yá, ọmọ Yorùbá dìde reclamation Yorùbá, December 18, 2022, the 18th of December 2022, ìjọ Sunday ni. Ìjọ Sunday ni. Ìjọ Sunday náà lọ́lọ́run ṣe declaration reclamation iná ọjọ́ Sunday yìí ni pẹ̀lú àṣẹ ti Ọlọ́run, nítorí pé a fẹ́ wàhálà, a fẹ́ ìdààmú rárá. À ń wo wípé ìjọ Sunday tọ́lọ́run yọ ní ọjọ́ dáadáa fún wa pé kò sí pé èrò máa wà ń ta àbí pé ìjà wọn máa náà fẹ́ dojú ìjà kọra, wọn fẹ́ máa confuse, wọn fẹ́ máa ṣe oríṣiríṣi pé bóyá àwọn àjèjì kan máa tọ́jà. Anybody níjà. To anybody níjà rárá. A kàn fẹ́ claim tó ń jẹ́ tiwa ní ìrọ̀rùn gẹ́gẹ́ bí ọmọlúàbí ọmọ aládé. Ṣùgbọ́n tó bá dojú ìjà kọ wá, a ní right to self determination. A ní right láti defend ara wa. Àwọn ò bẹ́nikẹ́ni jà o. A bẹ́nikẹ́ni jà. Ká kàn béèrè, ká lọ defend, ká lọ reclaim assets wa àti resources wa tó jẹ́ tọmọ Yorùbá ló bá tán. A bẹ́nikẹ́ni jà. But ìjọ Sunday, èrò ò ní sí, àwọn èèyàn ò ní sí káàkiri ọjà ní ilé ìwé ní ibi iṣẹ́ ní, kò ní sí wàhálà. Torí nǹkan ìrọ̀rùn la fẹ́, a fẹ́ everything peacefully. Ló ṣe jẹ́ pé ìjọ Sunday, December 18th, 2022, ọjọ́ kejìdínlógún oṣù December ní ọdún 2022 yìí, níjọ Sunday, òun ni reclamation day fún ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè Yorùbá pátápátá. Ọmọ Yorùbá dìde, ẹ̀yin ọ̀dọ́ wa dìde, láìsí ìjayà, láìsí ìfòyà, láìsí ìbẹ̀rù, ẹ dìde. Àtìlẹ́yìn Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ jẹ́ ká dìde, ẹ dìde. Ìrànlọ́wọ́ wà pẹ̀lú gbogbo ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ àfọkànbalẹ̀. Ọlọ́run máa ṣe àtìlẹ́yìn fún wa. Ó tiẹ̀ ti ṣe àtìlẹ́yìn fún wa.
ó ti gbà fún wa. Nǹkan tí wọ́n sọ nìyẹn. Wọ́n ní àwọn lè gbà ó láìsí ìtẹ̀jẹ̀ sílẹ̀, láìsí ìparun, ṣùgbọ́n Ọlọ́run ayérayé tá à ń rí àánú gbà tó ń ṣàánú fún wa, tá a dẹ̀ ń tọ́ bó ṣe ní ká tọ́, kó wá ṣàánú fún wa. Reclamation yìí kó wá ṣe ní ìrọ̀rùn fún wa. Bá rẹ̀ tó wá fẹ́ wá dojú ìjà kọ wá, Ọlọ́run ayérayé gbèjà wá o, gbèjà wá o, dìde fún ìrànlọ́wọ́ wá o. Ọmọ Yorùbá káàkiri àgbáyé, ẹ má gbàbọ̀dè fún ọmọ Yorùbá o. Reclamation yìí fún ìran Yorùbá là ń ṣe, fún ìran tó ti lọ, àwa ìran tá à ń bẹ ń sìn àti ìran tó ń bọ̀. Òun ni o. Ẹ má gbàbọ̀dè, ẹ má gbàbọ̀dè fún ọmọ Yorùbá o. Ẹ dìde ìrànlọ́wọ́ ni o. Ẹ má takò wá, ẹ má takò wá, ẹ má lòdì sí wa, ẹ má papọ̀ mọ́ àjèjì, ẹ má papọ̀ mọ́ ta o. Ẹ má papọ̀ mọ́ ta o. Ẹ má dojú ìjà kọ ọmọ Yorùbá. Ọmọ Yorùbá má dojú ìjà kọ ọmọ Yorùbá o. Ẹ dìde kẹran ọmọ Yorùbá lọ́wọ́ ni. Ẹ ran ọmọ Yorùbá lọ́wọ́ ni o. Àsìkò ti tó, a máa reclaim ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Ọlọ́run ò ṣàánú fún wa o. Ṣàánú fún àwọn ọ̀dọ́ wa, ṣàánú fún gbogbo wa pátápátá, kí àwọn ọ̀dọ́ wa kán dìde, kí wọ́n dìde, kán take destiny wọn into their hands, kí wọ́n lè rí ògo wọn lò, kí wọ́n lè rí ọlá wọn lò. Ọlọ́run ti ṣe ìyanu, ìyanu ti ṣẹlẹ̀. Tá bá ti reclaim, a máa occupy. Tá bá ti occupy nǹkan tó ń jẹ́ tiwa yẹn, bí ìgbà tí ẹ pé wà ń bẹ̀, àjókòó pa síbẹ̀ ni, a ní kú síbẹ̀, a ní rùn síbẹ̀, kò ní sí ìdààmú fún wa. A máa wà ń bẹ̀, a lọ sí nǹkan tí ò ń ṣe tiwa. A lọ sí, àwọn tá a máa jáde káàkiri láti reclaim nǹkan tó ń jẹ́ ti Yorùbá. Assets àti resources Yorùbá ni ká mójútó, ibẹ̀ ni ká máa ṣọ́. But private businesses àwọn èèyàn, àdébẹ̀ o, àdébẹ̀. Irú Èkó yìí ń sìn, Apapa Port, Tinkan Island, Tinkan àti Apapa Port, Tinkan àti Apapa Port ní ti ọmọ Yorùbá. Ti Dangote àti tàwọn Àsùnwàní Lẹ́kì kò kí ń ṣe tọmọ Yorùbá, private businesses nìyẹn. Constitution ọmọ Yorùbá òun ló máa ṣe àpèjúwe bí tàwọn yẹn ṣe máa jẹ́. But èyí tó jẹ́ nǹkan ọmọ Yorùbá òun ni lọ́ di private businesses ẹnikẹ́ni. No. Àdébẹ̀. Ìjáde wa, jáde láti destroy any property or any lives. No destruction of properties, no destruction of lives. Láíláí. No looting, no distractions. Gbogbo private businesses ó wà níbi tó wà. Everybody á go about the normal businesses. Nǹkan tó jẹ́ assets Yorùbá, tó jẹ́ resources Yorùbá, borders Yorùbá, gbogbo nǹkan tó wà within ilẹ̀ Yorùbá àti borders Yorùbá, òun ni à ń lọ reclaim back tó jẹ́ ti Yorùbá. So a padà sílẹ̀ Yorùbá, a occupy, a lè bẹ̀rẹ̀ interim government. Ọ̀dọ́ Yorùbá dìde. Website tí Ọlọ́run ní ká ṣe fún iṣẹ́ tí interim bá ti bẹ̀rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run láti máa bẹ̀rẹ̀ bí iṣẹ́ ṣe máa match fáwọn tó máa ṣiṣẹ́. Àwọn contractors náà wọ́n ti ní website wọn. A máa pè wọ́n fún iṣẹ́, kò sí ojúṣàájú mọ́. Gbogbo wa lọ́lọ́run ló dá dáadáa, ló ṣoore fún. Oore yẹn ògo Ọlọ́run nínú ayé wa ni ká ṣe ìjọba tó máa jẹ́ kí gbogbo ẹ̀ lè búyọ̀. Kò ṣe pé kó fìsí kan jù kan lọ. Kò ṣe pé káwọn kan wọ́n bá ṣe kéré kan máa láwọn ọlọ́lá, kí gbogbo everybody wá dẹrú kan dolòṣì láíláí. Yorùbá nation, Yorùbá land yìí ó máa jẹ́ fún ìrọ̀rùn fún gbogbo wa ní. Ìgbéga ayọ̀ fún gbogbo ká lè máa yan Ọlọ́run, ká máa sin Ọlọ́run. Tí interim bá ti bẹ̀rẹ̀ báyìí, a ti bẹ̀rẹ̀ sí ní match àwọn tó béèrè fúnṣẹ́ láti lè ríṣẹ́. Àwọn tó fẹ́ gba contract wọ́n ti wà ń bẹ̀. Gbogbo nǹkan tó máa jẹ́ létòlétò fún ìrọ̀rùn ọmọ Yorùbá ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ọmọ Yorùbá ọ̀dọ́ tó máa ṣe interim wọn á ti bẹ̀rẹ̀ láṣẹ ti Ọlọ́run, pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, láàsí àtakò. Gbogbo ẹni tó bá lòun fẹ́ gbógun ti interim, òun fẹ́ gbógun ti ìjọba ọmọ Yorùbá, Ọlọ́run ayérayé Jehovah gbógun tí wọ́n kó pa wọ́n run ni. Má ṣàánú wọn kó pa wọ́n run ni, pa wọ́n run bì wọ́n wó. Ẹnikẹ́ni tó ní plan, tó ní agenda, tó ní èrò láti tún gbógun tí ọmọ Yorùbá lẹ́yìn adúró ogun tí ọmọ Yorùbá ti go through, lẹ́yìn ìyà, lẹ́yìn gbogbo ìdààmú, téèyàn kankan bá tún wá lóhun Yorùbá lòun fẹ́ gbógun tí ọmọ Yorùbá, Jehovah má ṣàánú wọn kó pa wọ́n run ni. Pa wọ́n run ni, kọ́ má ṣe sí mọ́ láíláí. Láṣẹ ti Ọlọ́run. Dìde fún ìrànlọ́wọ́ Ọlọ́run ọba ayérayé, torí kó lè dání, kó lè rọrùn fún gbogbo wa ní, fún gbogbo ìran wa. Òun ni gbogbo àti ránṣẹ́ la dúró fún. Gbogbo ẹni tó bá lóun fẹ́ takò bẹ̀rẹ̀ sí, gbogbo ohun tó Ọlọ́run dá kó bẹ̀rẹ̀ sí takò wọn, kó bẹ̀rẹ̀ sí bá wọn jà, kó pa wọ́n run. Láṣẹ tí Ọlọ́run fi dáyé wọn ọ̀run.
ẹ dìde ẹ̀yin ọ̀dọ́ wa tí interim bá ti bẹ̀rẹ̀ wọ́n máa pe wọ́n máa call on the sovereign national the sovereign Yoruba conference, Yoruba sovereign conference, Yoruba sovereign conference, the YSC, Yoruba sovereign conference. Àwọn náà máa kọ constitution. Gbogbo ọmọ Yorùbá pátá ló dẹ̀ lè dá sí. Àwọn tó máa lọ wọ́n máa lọ gẹ́gẹ́ bí ahọ́n Yorùbá ta ní àwọn ìdílé wa yẹn. Àwọn tó bá fẹ́ lọ kán ti fọkàn sí, tó bá ti débẹ̀ sọ máa kọ orúkọ gbogbo ẹ̀, wọ́n dẹ̀ máa sọ iye mélòó tó máa wá láti dédé kọ̀ọ̀kan. A máa pàdé Ìbàdàn, òun ló máa jẹ́ capital ilẹ̀ Yorùbá for now, Yorùbá nation for now. Tó bá ṣe constitution, tó bá fẹ́ pààrọ̀ ẹ̀, tó bá ṣe conference tó fẹ́ pààrọ̀ ẹ̀ ní Yorùbá sovereign conference, tó bá fẹ́ pààrọ̀ ẹ̀ wọ́n á sọ ńbẹ̀. But for now, Ìbàdàn, òun ló máa jẹ́ capital Yorùbá nation. Ibẹ̀ náà ti máa ṣe interim government. Ibẹ̀ ni a ti máa ṣe Yorùbá sovereign conference láti kọ constitution. Ibẹ̀ ni ìjọba Yorùbá máa wà títí wọ́n máa ṣe constitution tán. Constitution tó ọmọ Yorùbá máa kọ yàtọ̀ sáwọn tó máa lọ sí conference yẹn. Kíbi tó ọmọ Yorùbá bá wà á submit nǹkan tó bá ní nípa constitution, á submit ẹ̀. Ẹ má submit òyìnbó. Ẹni tó bá fi òyìnbó kọ́ wọn ò ní wọ́n máa yá dànù ní wọ́n máa shred ẹ̀ ní. Ẹni tó bá fẹ́ send anything sí conference, sí Yorùbá sovereign conference, ẹ jọ̀ọ́ Yorùbá ni kẹ́ fi kọ́. Ẹni tí ò bá dẹ̀ lè kọ́ Yorùbá, ẹ ṣe audio, òun ni kẹ́ fi ránṣẹ́. Ẹni tó bá kọ̀ọ̀kan òyìnbó, wọ́n máa shred ẹ̀, wọ́n tiẹ̀ ní ìwo ni wọ́n máa shred ẹ̀. So kó má dàbẹ́ ní pé òye ìmọ̀ tẹ́ fẹ́ lò wọn ò gbá wọlé, kò rí bẹ́ẹ̀. Ẹ make sure pé Yorùbá lẹ fi kọ́. Yorùbá yẹn òun ló ṣiṣẹ́. Ẹni tí ò bá dẹ̀ lè kọ́ Yorùbá bí èmi báyìí, ẹ ṣe audio, ẹ fi ránṣẹ́. Any age kò ní limit, age yẹn ò ní limit. Tọ́lọ́run bá ṣáà ti fi ọgbọ́n òye ìmọ̀ sórí ọmọ Yorùbá yẹn tó lóun ní nǹkan tóun fẹ́ sọ, ẹ fi ránṣẹ́. Àwọn tó máa lọ fún conference, àwọn ẹ̀ náà ní age limit. Àwọn ẹ̀ náà ní age tó yẹ pé at least minimum age tó lè wà ń bẹ̀. Mi ò mọ̀ èyí tó ń fẹ́ lò, bóyá 18 ni o, bóyá 21 ni o, mi ò mọ̀. But kò mean ni pé ọmọ ọdún mẹ́wàá, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin kò lè wá mú ìmọ̀ wá síbẹ̀. Gbogbo ìmọ̀ òye tọ́lọ́run bá fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, ẹ wá submit ẹ̀. Gbogbo ẹ̀ náà máa wò. Àwọn lawyers wa àìmọye tó máa wà ń bẹ̀, àwọn constitutional lawyers tó máa wà ń bẹ̀ láti máa yí gbogbo nǹkan tí àwọn Yorùbá bá kọ sí ọ̀nà òfin, ní kíkà òfin, ní ti Yorùbá, ní èdè Yorùbá. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ àbẹ̀rẹ̀ sí ní ìgbésẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ báyìí. Torí tán bá ti ṣe Yorùbá sovereign conference tán kan constitution tó wà acceptable tó tẹ́ ọmọ Yorùbá lọ́rùn, tó tẹ́ gbogbo ọmọ Yorùbá lọ́rùn lápapọ̀. Wọ́n á ṣe election wọn according to constitution wọn. And they hand over, interim máa hand over fáwọn tán bá dìbò fún. Interim tán nìyẹn. Tọ́mọ Yorùbá bá ṣe gbogbo ohun tá à ń sọ láàrin oṣù kan, interim tán. Oṣù méje, oṣù mẹ́ta, ìgbà tán bá ti ṣe ni kíákíá. Interim kúrò ń bẹ̀ nìyẹn. Kí interim máa lò ju oṣù méjìlá, wọ́n tẹ́ gbọ́dọ̀ lóṣù mẹ́fà gan, kí lọ́mọ Yorùbá fẹ́ máa drag fún. Kì í rìn dín láíláí ní kíákíá ni. Torí tá bá ti bẹ̀rẹ̀ báyìí, a fẹ́ sáré ká fò ní àlè rà á lè rìn pàápàá nítorí ẹ̀fàsẹ́yìn tán ti fara wọn sẹ́yìn. A ní ìdá ti sá eré ká fò. Ọlọ́run ti ṣàtìlẹ́yìn fún wa. Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àánú Ọlọ́run, pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run, pẹ̀lú peace, pẹ̀lú ìfẹ́ látọ̀dọ̀ Ọlọ́run alààyè, Ọlọ́run wá fi ṣe foundation fún Yorùbá nation. A gbé kalẹ̀. Orí ibi tó máa gbé Yorùbá nation sílẹ̀ fún wa nìyẹn. Constitution tó wá strong, tó solid dáadáa, Ọlọ́run bá wa ṣe táwọn ọmọ Yorùbá máa kọ́. So a lè build the great institution nípasẹ̀ great structure and great system tá a máa ní pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Pẹ̀lú àṣẹ ti Ọlọ́run, ojú òní ti wà o. Ojú òní ti wà láíláíláí. Tó bá dijọ́ Sunday, gbogbo orílẹ̀-èdè Yorùbá pátá, 18th of December 2022, ẹ já lọ reclaim nǹkan tó ń jẹ́ tiwa. Peacefully ni, àjà, àbẹ́nikẹ́ni jà. Gbogbo communities tí kìí ṣe tọmọ Yorùbá táwọn àjèjì wà. Ẹ má jà débẹ̀ o, lọ bẹ́nikẹ́ni jà. Lọ bẹ́nikẹ́ni jà. Bọ́ ẹ jẹ́ ká wà alert. Kó má jẹ́ pé àwọn community yẹn gan, àwọn náà fẹ́ wá dojú ìjà kọ ọmọ Yorùbá.
tí yẹn bá ṣẹlẹ̀ a ní right láti defend ara wa ẹ dẹ̀ jẹ́ kí ọmọ Yorùbá gbogbo ibi tá a bá wà ẹ jẹ́ kí a ní recording yàtọ̀ sí phone recording àwọn recorders gangan ẹ jẹ́ kó máa record gbogbo event tó bá dẹ̀ tún record ẹ ní kó máa download ẹ̀ sí orí net so that ìyẹn á jẹ́ bí ẹ̀rí gbogbo social media ní kó download ẹ̀ sí so ìyẹn á jẹ́ bí ẹ̀rí pé ọmọ Yorùbá ò fàjà a fa wàhálà a bẹ́nikẹ́ni jà ìrọ̀rùn la fẹ́ ṣe gbogbo nǹkan wá ìrọ̀rùn ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá dojú ìjà kọ wá Ọlọ́run á dojú ìjà kọ o Ọlọ́run á parun ẹ jẹ́ ká occupy gbogbo nǹkan tó jẹ́ Yorùbá ẹ jẹ́ kí a wà tálàtì ní alẹ́ òru ìgbà tó ń ṣiṣẹ́ ibi jù nìyẹn ẹ jẹ́ ká wà tálàtì àwa tá a bá ń ṣọ́ ìta tá à ń ṣọ́ gbogbo bí asset wa yẹn ẹ jẹ́ ká ní campfire ẹ jẹ́ ká ní campfire ká má jẹ́ ká sùn so that a máa shift àwọn tó bá sùn àwọn tó máa jí ọ̀tọ̀ ẹ jẹ́ a fi campfire surround ibi tá a wà níbi gbogbo ibi tá a reclaim tá a dúró sí tá a occupy tí gbogbo nǹkan bá dẹ̀ ti wà calm gbà láti ilẹ̀ Ọlọ́run interim government máa take over àwọn á dẹ̀ wá take over gbogbo security and everything fún ọmọ Yorùbá fún orílẹ̀-èdè Yorùbá àwọn tó máa wà lálẹ́ àti gbogbo káàkiri ẹ jẹ́ ká máa fàdúrà ran àwọn tó bá wà ń ta lọ́wọ́ àwọn tó bá máa ṣọ́ gbogbo nǹkan Yorùbá lálẹ́ yẹn mọ́júmọ́ ẹ máa gbàdúrà ní gbogbo ìgbà ẹ wà strong ẹ wà confident ẹ wà ready ní gbogbo ìgbà ẹ wà tàlà Ọlọ́run ààbò Ọlọ́run wà lórí yín ìṣẹ́ Ọlọ́run wà lórí yín gbàgbára Ọlọ́run láṣẹ ti Ọlọ́run ibi kankan kò ní dé ọ̀dọ̀ yín ibi ètójú rí ni kò ní dé ọ̀dọ̀ yín aburú tójú rí ni tójú rí kò ní dé ọ̀dọ̀ yín kò ní dọ́dọ̀ ọmọ Yorùbá Ọlọ́run ti ṣàánú fún àti ráàánú gbà ẹ jẹ́ a reclaim nǹkan tó jẹ́ tiwa ẹ jẹ́ occupy tá a bá ti occupy everything to become calm and peaceful then interim government á take over wọ́n ti bẹ̀rẹ̀ ìjọba nìyẹn fún ọba ìgbà tí ọmọ Yorùbá ti sọ pé ó yá àwọn táwọn elect wọ́n wá ti fẹ́ gba ìjọba ní kíákíá pẹ̀lú àṣẹ ti Ọlọ́run bó ṣe rí nìyẹn o ẹ̀yin ọ̀dọ́ wẹ́ dìde àsìkò ti tó kẹrógo yín lò gbogbo ìjọba dáadáa Yorùbá yìí gbogbo everybody ló máa favour bó ṣe máa favour olówó ó máa favour ẹni tí ò ní máa wá dolówó torí ọ̀rọ̀ tọ́lọ́run fún wa kí gbogbo adolówó ni ká lè máa yan Ọlọ́run ká máa sin Ọlọ́run bó ṣe máa favour ọmọdé ló máa favour àgbàlagbà ló máa favour arúgbó bó ṣe máa favour ọkùnrin ló máa favour obìnrin ó máa favour obìnrin interim government tí yóò ṣẹlẹ̀ rí ilẹ̀ Yorùbá interim government mẹ́rin nínú mẹ́jọ ilẹ̀ Yorùbá mẹ́rin nínú wọn obìnrin ni ló máa ṣe interim governors ó máa favour obìnrin ẹ̀yin abiyamọ ẹ dìde ẹ ṣàánú ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn ọmọ Yorùbá lọ́wọ́ ẹ ràn àwọn ọ̀dọ́ wa lọ́wọ́ ká ṣàṣeyọrí ojú òní tì wá ọ̀tá òní yọ̀ wá àní rógun àbámọ̀ àní rógun ẹkún àní rógun òṣè ọ̀tá òní yọ̀ wá ẹjẹ́ àdìde ẹ̀tọ́ wa ni kò sí àyè mọ́ wọn ò gbèrò oore fúnra wọn láì ṣe àwa wọn ò fẹ́ nǹkan dáadáa fúnra wọn láì ṣe àwa ó ti tó gẹ́ ẹjẹ́ àdìde Ọlọ́run tó ń ṣàtìlẹ́yìn fún wa látijọ́ ẹ̀ ó ti wáyé ẹjẹ́ àlọ́ reclaim tó ń jẹ́ tiwa ẹ̀yin ọ̀dọ́ dìde ẹ parapọ̀ ẹ dìde abiyamọ ẹ parapọ̀ ẹ ṣèrànlọ́wọ́ Ọlọ́run ayérayé o abiyamọ òde ọ̀run o Ọlọ́run ọba tí ń jẹ́ abiyamọ rere ẹ wá ṣe àtìlẹ́yìn ṣèrànlọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ kójú tì wá ẹ ṣàánú fún wa Ọlọ́run ayérayé ẹ ṣàánú fún wa ẹ jẹ́ aráàánú gbẹ ṣàánú fún wa lórí reclamation ẹ ṣàánú fún wa lórí occupation ẹ ṣàánú fún wa lórí interim government ẹ ṣàánú fún wa lórí sovereign Yorùbá conference ẹ ṣàánú fún wa lórí gbogbo ohun tá a fẹ́ ṣe láti jẹ́ kí gbogbo nǹkan ìrọ̀rùn tó dáa ògo ọlá tẹ́ ṣe fún wa ká lè ríro ẹ ṣàánú fún wa ẹ jẹ́ aráàánú gbẹ bá wa ṣẹ́gun gbogbo ọ̀tá gbogbo ẹni tó fẹ́ bá dàrú.